Ó ti tún ṣẹlẹ̀ o. Eléyìí ni àṣírí tó tú sí iyán aládùkẹ́ lọ́wọ́ nípa Fẹ́mi Adébáyọ̀ àti àwọn òṣèré ẹgbẹ́ rẹ̀ tó. Ṣẹ́yìn náà ti gbọ́ ohun tí wọ́n ṣe fún Fathia Williams nípa àwọn eré rẹ̀ eléyìí tó gbé lọ sí sinimá. Ẹ wò ó, àwọn akẹgbẹ́ rẹ̀ yìí wọ́n fojú rẹ̀ hàn nǹkan tó. Lizzy Anjorin ti fọ́gbà yánga o, ó sì ti jẹ́ kó di mímọ̀ bó ṣe ń lọ láàrin àwọn onísínímà àti àwọn òṣèré onítíátà wa ní orílẹ̀-èdè Nàìjíríà tó. Ìyá Rainbow àti bàbá Ìjẹ̀ṣà táwọn méjèèjì jọ jẹ́ òṣèré onítíátà ilẹ̀ Yorùbá, àwọn lámàrí tó ń tomi lójú pòròpòrò yìí. Ẹ gbọ́ kí ló tún ṣẹlẹ̀ tó. Ó ń bọ̀ àwọn là ń dẹ̀dẹ̀ o. Ó ti wá àti ń pọ̀rọ̀ yìí lówè, ó sì ti ń lárónú báyìí tó. Níṣe ni ó ti wá ṣẹlẹ̀ o nílùú Ìbàdàn gangan. Òun láti rí tí àwọn ajínigbé tí wọ́n tún ṣọṣẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí. Ẹ rí wípé ó ká màmá lọ́pọ̀lọpọ̀. Ẹ wá ra bá mi wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan láti jẹ ìgbádùn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́ bí ti máa mú wá fún yín bó ti ń gbóná fẹlifẹli àti bó ṣe ń lọ nígboro ayé nílùú Ìbàdàn láti gbọ́ wìrìwìrì tó bọ́ sílẹ̀ o. Ẹ wò ó, wọ́n ní bàbá ń gbọ́ gbègbègbè káyà tètè bá wọn gbé kán má bàa gbé jùlẹ̀ lẹ́yìn ìkúlé wa. Òun náà la ṣe gbọ́ wípé àwọn ajínigbé yìí wọ́n tún ṣọṣẹ́ ní ìgboro Ìbàdàn ní Ìbàdàn gangan. Inú igbó la ti gbọ́ wípé wọ́n ti máa ń ṣiṣẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀, ṣùgbọ́n ní báyìí níṣe ni wọ́n tiẹ̀ ti wá tún balẹ̀ báyìí sí ìlú Ìbàdàn. Eléyìí tí wọ́n tiẹ̀ wá ṣe yìí, ẹ wò ó, ní jàǹkàn òun ni wọ́n gbé o látàrí bí wọ́n ti farahàn nígboro Ìbàdàn nígbà tí àwọn kan tí wọ́n ń lọ nínú àdúgbò kan nígbà tí wọ́n ṣọṣẹ́ tán. Nígbà náà ni àwọn tó wà ládùúgbò náà ni wọ́n rí ọkọ̀ pupa eléyìí tí wọ́n gbé àwọn tó wà nínú rẹ̀ tó. Nígbà tí wọ́n yẹ àwọn tó wà nínú rẹ̀ yìí wò fínífíní dáadáa, òun ni wọ́n jẹ́ kó di mímọ̀ wípé níṣe ni ẹni tí wọ́n jí gbé yìí ó jẹ́ àbúrò fún ẹni tí gbogbo wa mọ̀ dáadáa bí ẹni mowó tí a mọ̀ sí Adélabú Pẹ̀nkẹlẹ́mẹ́sì tó. Òun náà ni wọ́n ti jí gbé báyìí o. Ẹ gbọ́ ṣé ọ̀rọ̀ òṣèlú òun làwọn ajínigbé yìí òun ni wọ́n tún fi ń ṣe ni àbí báwo ló ṣe ń ṣẹlẹ̀ gangan. Ẹ wò ó, ọ̀rọ̀ yìí ti kọjá bá a ti ń wò ó ti kọjá ojú ẹ̀. Olúkálukú ó ti wá di kó lórí dorí ẹ̀ mú lọ́wọ́lọ́wọ́ báyìí. Bá a bá ń lọ ní títì káyà mọ́ wẹ̀yìn wò, bá a bá ń rìn ládùúgbò kan kí a máa wà ní gbogbo ìgbà kí a máa fojú sí gbogbo ibi tí a bá wà dáadáa. Òun ni gbogbo àwọn ènìyàn ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí torí wípé kíni Yorùbá sọ wípé ojú báyìí òun ni alákàn fi máa ń ṣọ́rí. A gbàdúrà wípé kí ọba òkè, kí elédùà kó máa dàbò rẹ̀ bò wá, kí ọba òkè kó sì bá wa yọ gbogbo aáwọ̀ àti rògbòdìyàn eléyìí tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà yìí kúrò. Tó bó ti ń lọ, òun náà ló jẹ́ kí ìyá Rainbow àti bàbá Ìjẹ̀ṣà, gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wípé àgbà òṣèré òun ni àwọn méjèèjì yìí, ṣàdédé lárí tán bọ́ sórí ayélujára tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní tomi lójú pòròpòrò. Ṣé ẹ mọ̀ pé kò sẹ́ni tí ó máa gbọ́ gbogbo irú nǹkan tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà yìí tí ara bíi amọ̀ ò ní ta. Òun náà ni wọ́n ṣe bọ́ sórí ayélujára tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní kí àwọn ènìyàn nílọ̀, tí wọ́n sì tún sọ wípé kí a máa ṣe àkíyèsí kẹ́sì máa gbàdúrà fún gbogbo àwọn tí wọ́n ti jí gbé yìí pé kọ́lọ́hun ó jẹ́ kí wọ́n fi wọ́n lẹ̀ láyọ̀ torí wípé kò sí ìdùnnú kan níbẹ̀ kí èèyàn máa gbọ́ wípé wọ́n jí ni lọ́mọ gbé àbí wọ́n jí ẹbí ẹni tàbí ojúlùmọ̀ kankan gbé. Kò sí ohun tó jẹ́ nǹkan ayọ̀ níbẹ̀. Eléyìí náà la rí gbọ́ bí wọ́n ti sọ bẹ́ẹ̀ náà lára bí a máa ń ta wọ́n bẹ́ẹ̀. Eléyìí ló gba omi lójú àwọn òṣèré jàǹkànjàǹkàn méjèèjì yìí. Kódà bàbá Ìjẹ̀ṣà tó jẹ́ ọkùnrin ò lè mú omijé rẹ̀ mọ́ra, níṣe ló bẹ̀rẹ̀ sí ní tomi lójú pòròpòrò nítorí wípé ẹni irú eléyìí bá ṣe òun kó mọ̀ wípé yóò mọ̀ nǹkan tó bọ́ lu òun tó. Òun náà la rí gbọ́ lórí ayélujára. Níṣe ni olúkálukú ò tiẹ̀ wá mọ̀ bóyá òun save àbó òun ò save mọ́ báyìí nítorí wípé gbogbo èèyàn pátápátá níṣe ni olúkálukú ṣà ń ṣọ́ra rẹ̀ lọ́wọ́ lẹ́sẹ̀
díẹ̀ ní bí a ti ń lo Nàìjíríà lọ lọ́wọ́lọ́wọ́, ibi tí a dé dúró lọ́wọ́lọ́wọ́ báyìí òun náà nìyí o. tó ohun tẹ́yìn náà bá rí sí ẹ̀rọ bá wa fi sí abala àríwísí, àgbàdúrà wípé àní bógun lọ lórílẹ̀‐èdè Nàìjíríà o. tó Lizzy Anjorin ó ti fọ́gbà yánga báyìí tó sì ti tú gbogbo àṣírí pátápátá tó wà láàrin àwọn onítíátà àti àwọn onísinimá lọ́wọ́lọ́wọ́ báyìí. níṣe ni ó jẹ́ kí ó di mímọ̀ ohun gbogbo tó ń lọ láàrin wọn. nígbà tí ó ń sọ̀rọ̀ ó ní ṣe bóun ti sọ nígbà kan rí pé àwọn onísinimá yẹn wọ́n máa ń ṣe ojúṣàájú lọ́pọ̀lọpọ̀, ṣùgbọ́n ó fẹ́ dàbí gbà pé àwàhálà Lizzy pọ̀, wàhálà Lizzy Anjorin ti máa ń pọ̀ ju gbogbo ìgbà ló máa ń fa wàhálà. bẹ́ẹ̀ ló ṣe sọ̀rọ̀ sókè nígbà tí gbogbo àwọn rògbòdìyàn kan tó ṣúyọ lórí ayélujára nípa bí àwọn òṣèré kọ̀ọ̀kan bí wọ́n ti ń fẹ̀hónú wọn hàn wípé báwọn bá gbé fíìmù lọ sí sinimá, níṣe ni wọ́n máa ra fi ọwọ́ ti fíìmù àwọn sẹ́yìn tí wọn ò sì ní jẹ́ kó lọ bó ti yẹ kó lọ. ṣé wọ́n fẹ́ dá wọn ní gbèsè ni? nígbà tí ariwo yìí pọ̀ lárí tí Lizzy Anjorin náà bọ́ síta tó ní alábòsí ó pọ̀ láàrin wọn, òun ló sọ bẹ́ẹ̀ ò kì í ṣẹnu tèmi lẹ ti máa gbọ́. tó ó ní níṣe ni wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ pé ìwà wọn sì ni láti máa fọwọ́ ti àwọn fíìmù kan sẹ́yìn bí kéèyàn máa gbóṣèlú wọ inú nǹkan. ó ṣàsọ ọ̀rọ̀ lọ́pọ̀lọpọ̀ tí ilẹ̀ kún. bẹ́ẹ̀ ni nípa ti ọ̀rọ̀ tí Jayé Kútì tóun náà sọ wípé kó má jẹ́ kí àjọṣepọ̀ àwọn ó bàjẹ́. tó ó sọ̀rọ̀ yìí lọ́pọ̀lọpọ̀ tí ó sì ń sọ wípé níṣe ni kò yẹ kí ó máa wí bẹ́ẹ̀ nítorí wípé fíìmù ẹnìkan ó ń jẹ́ títí àjọṣepọ̀. kí ló wá dé tó fẹ́ máa lo irú ọ̀rọ̀ kan náà tó fẹ́ máa fi dá dàrúdàpọ̀ sílẹ̀ láàrin àwọn méjèèjì? tẹ́ ẹ̀ bá sì gbàgbé Fathia Williams náà sọ nǹkan tó jọmọ́ bẹ́ẹ̀ wípé níṣe ni wọ́n máa ń fi ọwọ́ rọ́ fíìmù òun sẹ́yìn kí wọ́n jọ jàre kí wọ́n má dá òun ní gbèsè wípé owó lòun fi kó jọ ó sì yẹ kí òun ó rí owó òun padà. tó èyí náà ló mú wá sórí ayélujára tí Lizzy Anjorin sì fi tó jẹ́ kí wìrìwìrì ó bọ́ lẹ́nu rẹ̀ tí tó sì sọ oríṣiríṣi àwọn ọ̀rọ̀ jàǹkànjàǹkàn nípa àwọn onísínímà àti àwọn òṣèré onítíátà. ó ní kì í ṣe wípé bóyá òun ń sọ àsọdùn o, ṣùgbọ́n bí wọ́n ti máa ń ṣe nìyẹn ní eléyìí tí kò sì yẹ kó rí bẹ́ẹ̀. tó ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ báyìí òun náà la gbọ́ tí Lizzy Anjorin tó sọ nípa ọ̀rọ̀ yìí. ohun tẹ́yìn náà bá rí sí ẹ̀rọ bá wa fi sí abala àríwísí ní abẹ́ fọ́nrán yìí. tó Fathia Williams ǹjẹ́ yìí náà ti tún gbọ́ nípa ti Fathia Williams? níṣe ni a rí bí àwọn òṣèré akẹgbẹ́ rẹ̀ tí wọ́n gbárùkù tí ìyẹn ní ti Fúnróyè eléyìí tó sì wà ní sínímà lọ́wọ́lọ́wọ́ báyìí tí wọ́n sì ń bá polówó rẹ̀ lọ́tún lọ́sì tí wọ́n ń polówó rẹ̀ yẹ́yẹ́yẹ́ fún gbogbo àwọn olólùfẹ́ wọn wípé kí wọ́n lọ wò wípé iṣẹ́ ribiribi òun ni Fathia Williams ló ṣe sínú Fúnróyè yìí o. tó a sì rí bí òun náà ti mú Fúnkẹ́ Akíndélé tó mú lọ́rùn ọwọ́ báyìí pé láíláí bí ò bá bóun ṣe kọ́ńtẹ́ǹtì tàbí kó bóun polówó fún àwọn olólùfẹ́ rẹ̀ òun ò ní jẹ́ kó lọ. bẹ́ẹ̀ la ṣe rí Fúnkẹ́ Akíndélé àti ọmọ Fathia Williams gangan tí àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n sì jọ ṣe kọ́ńtẹ́ǹtì papọ̀ láti mú kí iṣẹ́ yìí kó tẹ̀síwájú. bẹ́ẹ̀ náà la ṣe rí àwọn akẹgbẹ́ rẹ̀ mìíràn àwọn bíi Debbie Shokoya àti Kọ́láwọlé Ajéyẹmí ìyẹn Bàbá Eré tí àwọn náà bá polówó eré rẹ̀ yìí níṣe ni wọ́n gbárùkù tí wọ́n sì tì lẹ́yìn dáadáa láti mú kí eré náà kó tẹ̀síwájú. lọ́wọ́lọ́wọ́ bá a sì ṣe ń sọ̀rọ̀ yìí ó jẹ́ kó di mímọ̀ fún wa wípé eré náà ó ti lé ní mílíọ̀nù àwọn ènìyàn tó ti wò ó. tó báyìí òun náà ni a fẹ́ máa rí kí ó máa tẹ̀síwájú ní agbo òṣèré orí ìtàgé ilẹ̀ Yorùbá. tó bẹ́ẹ̀ náà ni ó ṣe ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí òun náà la rí gbọ́ ta ní ká mú wá sí etí ìgbọ́ yín. tó Fẹ́mi Adébáyọ̀ àti Ìyàn Aládùkẹ́ ó tún ti ń lọ́rán tó láàrin wọn o. kódà ẹ wò ìgbà yànga ti fọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí tí àṣírí tó ti tú sí Ìyàn Aládùkẹ́ lọ́wọ́ ìyẹn ìyàwó Fẹ́mi Adébáyọ̀
Adébáyọ̀. Báyìí la ṣe rí tó ń fi oríṣiríṣi ẹ̀sùn kan ọkọ rẹ̀, bẹ́ẹ̀ bá gbàgbé wípé arábìnrin yìí kó tó di wípé wọ́n padà kúrò ní ọ̀dẹ̀ ara wọn pátápátá, oríṣiríṣi ìjà àti aáwọ̀ àti rògbòdìyàn òun ló ṣẹlẹ̀ láàrin tọkọ-tìyàwó yìí kó tó di pé níṣe ni wọ́n ti wá padà pín ẹ̀kọ́ wọn lọ́tọ̀ọ̀tọ̀. Níṣe la gbọ́ tó sọ wípé gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn eré tí wọ́n máa ń ṣe pé gbogbo àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn lágbo òṣèré òun ni ọkọ òun máa ń bá ṣe. Bẹ́ẹ̀ bá sì gbàgbé àwọn tó wá tún jẹ́ gbọ́ yìí sọ yìí, àwọn náà àwọn ni wọ́n ì jẹ́ kí ilé ó tò. Bí wọ́n bá ti rí obìnrin kan pẹ̀lú Fẹ́mi Adébáyọ̀ báyìí, níṣe ni wọ́n gbégbá rẹ̀ tí wọ́n sì lọ tò fún ìyàn aládùkẹ́ lélẹ́yìí tí kò sì yẹ kó rí bẹ́ẹ̀, àti bí Fẹ́mi Adébáyọ̀ bí ò tiẹ̀ ní nǹkan kan ṣe pẹ̀lú wọn náà. Gẹ́gẹ́ bí a ṣe mọ̀ wípé Fẹ́mi Adébáyọ̀ ó jẹ́ èèyàn pàtàkì, ó sì jẹ́ oníwà tútù tí kì í sì fẹ́ wàhálà rárá. Òun náà ni Fẹ́mi Adébáyọ̀ jẹ́. Ṣùgbọ́n ṣé ẹ mọ̀ pé bí wàhálà bá ti ń kúnyàn lẹ́mìí, ńṣe ni èèyàn kọjú sí ẹni tó ń ṣe túbọ̀sún. Òun náà la rí gbọ́ tí a rí gbọ́ lórí ayélujára. Àwọn gbọ́yìísọ yìí ló máa ń gbé àwọn ìròyìn òfegè, kódà àwọn gbé débi wípé wọ́n tún gbé wípé nǹkan kan ń lọ láàrin Fúnkẹ́ Akíndélé àti Fẹ́mi Adébáyọ̀, lélẹ́yìí tí ó wá fi di iṣu atayanyan lórí ayélujára pẹ̀lú ìyàn aládùkẹ́, ìyẹn ìyàwó Fẹ́mi Adébáyọ̀, tí gbogbo ẹ̀ sì ti wá di yam pepper scatter báyìí, tó sì ti wá ń lọ rántó lórí ayélujára báyìí, lẹ́yìn tí kò sì yẹ kí ó máa ṣẹlẹ̀ láàrin àwọn òṣèré. Ṣé ẹ mọ̀ wípé ìlú mọ̀ọ́ká òun ni àwọn òṣèré wọ̀nyí, bí àwọn èèyàn bá sì rí wọn, olúkálukú náà ló máa fẹ́ súnmọ́ wọn. Wọ́n tún wá ń jẹ́ kó di mímọ̀ wípé lágbo òṣèré lásán gan a máa ń rí àwọn obìnrin míì tó máa ń fẹ́ súnmọ́ wọn yàtọ̀, ká tó wá sọ wípé níta pátápátá ẹ wò ó, nǹkan bẹ́ẹ̀ béèyàn bá jẹ́ ìlú mọ̀ọ́ká, níṣe làwọn èèyàn máa rọ̀gbà yìí ká dìgbàdìgbà. Òun náà la rí gbọ́ lórí ayélujára tó wá jẹ́ wípé ẹni tó bá wá jẹ́ ìdílé òṣèré tàbí tó jẹ́ ìdílé ìlú mọ̀ọ́ká yìí, ó yẹ kí ó ní òye irú àwọn nǹkan báyìí, pé irú nǹkan báyìí kò lè ṣàì má ṣẹlẹ̀. Ṣùgbọ́n bí ìfọkàntán ni bó bá ti wà, eléyìí tí àwọn olóyìnbó máa ń pè ní trust, bó bá ti wà ń bẹ̀, kò yẹ kó sí wàhálà tàbí aáwọ̀ kankan tí yóò máa lọ. Kódà béèyàn gbọ́ nǹkan míì níta, kò yẹ kó sí wàhálà tàbí aáwọ̀ tí ó máa lọ láàrin àwọn ìdílé wọ̀nyí. Òun náà la rí gbọ́ lórí ayélujára tá a ní ká mú wá sí etí ìgbọ́ yín. Kò ní jù báyìí lọ lórí ìròyìn lónìí. Wọ́n ní kì í dùn kó pọ̀, tánṣó báyìí òun náà ni ọbẹ̀ oge. Òun náà ni a mú wá fún yín lórí ìròyìn lónìí. Ẹ ṣé lọ́pọ̀lọpọ̀ fún ìfarabalẹ̀ yín.